mọ́ tó ti ń mọ́ wá gbogbo wa mo kí pé a kú dédé wòyí àkókò lè dà là ń bá káàkiri ọba òkè yóò mọ̀ dé ìgbìyànjú wa ládé àkúníṣẹ́tì àníṣìṣe láṣẹ tètùmarè. Ǹjẹ́ mo tún dé lọ́jọ́ ti tòní o, mi ò dé nídìí pé kẹ́ ẹ mọ́ lè lo oko, bẹ́ẹ̀ ni mi ò dé nídìí kí ẹ mọ́ lè lọ sódò. Ìdí tí mo dé lọ́jọ́ ti tòní, mo wá fún yín níròyìn ayọ̀ ni, mo wá fún yín ní ìròyìn bí ó ṣe ń lọ níbi ọdún Ifá ìlú Ìlóbí lábẹ́ àṣẹ olóyè Kọ̀wí Àjíbádé Ọ̀kanlọ́mọ tìlú Ìlóbí, Ọ̀kanlọ́mọ òòṣà tìlú Ìlóbí. Tó orúkọ mi ò yí padà o, gẹ́gẹ́ bí ẹ ṣe máa gbọ́ látijọ́ yìí, látijọ́ aláyé ti dáyé, torí àwọn àgbà ní orúkọ ọmọ báyìí ò ní ìjánu ọmọ. Aṣíwájú Ọlálékan Àkànjí ìkọ́ Adémẹ̀tọ́ ọmọ bàbá ń jèrè Ògbómọ̀ṣọ́ olókìyín káàbọ̀ sílùú Ìlóbí níbi tá a ti ń sọdún Ifá lọ́wọ́. Ifá ohun Olódùmarè, Ifá atọ́nà ní Ifá jẹ́, Ifá ẹlẹ́rìí ìpín ẹ ti mọ àgbọ̀bẹ̀ sí ń bọ̀ látàárọ̀. Tó báyìí ètò tó súnkàn ní ayẹyẹ bí a ṣe ń bọ Ifá. Bí ẹ bá sún síwájú tá a bá kú á lọ sí gbàgede níbi tí wọ́n ti ń bọ Ifá ní ọlọ́kan òjọ̀kan tí wọ́n wẹ Ifá nù, wọ́n bọ Ifá, kálukú bẹ̀rẹ̀ sí ní fún Ifá ẹ̀ ní oúnjẹ tí wọ́n fẹ́ léyìí tí ó fi jẹ́ kí ìpọ̀nrẹ́ wọn kó tó sunwọ̀n sí i. Ọ̀yá ẹ jẹ́ ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ náà ká tó padà wá ká wá fún yín ní abala ìròyìn míì láti iléeṣẹ́ ìkànnì amóhùnmáwòrán Òjìrèbí tẹlifíṣàn OJB TV ẹ̀ka èdè àbínibí. Níbẹ̀ láti ń dá gbègbè lókè tí à ń mú àrà tá a fi ń yí àrà, torí ẹ̀ tá a fi ń jẹ́ àrà bàbá àrà. Ẹ máa bá wa fọ́lọ̀ and page wa, kẹ́ máa subscribe sórí YouTube channel wa at Òjìrèbí tẹlifíṣàn OJB TV, lórí Facebook, lórí TikTok, lórí Instagram, lórí Twitter, gbogbo ìkànnì abẹ́yẹfò, ìkànnì ayélujára, gbogbo ẹ̀ la wà lọ́lọ́kan òjọ̀kan. Tẹ́ bá ti ń débẹ̀ ẹ máa kàn sí OJB TV tàbí kẹ́ ẹ pè é lápè ìdúnlẹ̀ Òjìrèbí tẹlifíṣàn. Ẹ máa lọ sórí ìkànnì ayélujára tiwa gangan tá a pè ní ojbtv.com.ng ojbtv.com.ng. bí ẹ bá ti kàn sí gbogbo ètò, gbogbo èrò, gbogbo bá ṣe mú wá fún yín, ẹ kúkú wò ní ràbájìgàn, ẹ wò ní bó ṣe fẹ́, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ bẹ́ẹ̀ náà lẹ́sìn máa rí wò pẹ̀lú àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀kan. Bóyá ẹ jẹ́ ká máa lọ sí gbàgede ká lọ wo bí wọ́n ṣe ń bọ Ifá. Oh,
Camera.
mo ti bẹ̀rẹ̀